àdúrà ọ̀sẹ̀ tuntun rè fún ọ. O ò gbọ́dọ̀ mọ́ ṣàmì àdúrà yìí kó tó máa lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Mo fẹ́ kó o ṣàmì kó ṣíà ẹ̀ lórúkọ Jésù. Ọ̀sẹ̀ yìí máa jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún ọ. Mo gbà ní àdúrà wípé ire tó ti ń retí, ayọ̀ tó ti ń retí, ìgbéga tó ti ń retí, ìfọ̀kànbalẹ̀ tó ń retí, ìtẹ̀síwájú tó ń retí nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù agbépàdé rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ayọ̀ kíkún, kó bẹ̀rẹ̀ sí rí ọ̀nà lọ. Mo gbà ní àdúrà ìdè rẹ kó já, ìdè tó ń dí ire lọ́wọ́, ìdè tó ń dí ayọ̀ lọ́wọ́, ìdè tó ń dé ìgbéga lọ́wọ́ lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ní já. Tó o bá lè share fídíò yìí káàkiri, àwọn áńgẹ́lì tó máa ń polongo ògo ènìyàn jáde ká bẹ̀rẹ̀ sí ní polongo rẹ̀ jáde kó bẹ̀rẹ̀ sí rí àánú gbà. Aláàánú kó rínà rí ọ, olóore kó rínà rí ọ, gbogbo tó bá ṣe kó máa ṣe déédéé. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ni fún ọ. Ṣàmì àdúrà yìí tó bá dá ọ lójú kó make sure pé o fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn lórúkọ Jésù. Wàá dẹ̀ rí àánú gbà.